My Benin people, I hail you now. How body call Ọba Tọ́pẹ́yẹ Ise. Ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ now? Wetin happen? Una say una no dey do one Nigeria again. Shey na now una wan start una agitation abi na wetin? Ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ lọ́wọ́ àwọn ọmọ Benin àtọba Benin o. Wọ́n láwọn ò ṣe one Nigeria kí bàbá Tinubu máa mú one Nigeria wọn lọ. Àwọn ò ní interest mọ́. Kí ló ṣẹlẹ̀? Kilode? Èmi ò gbọ́ nípa Benin agitation ni o. Mo gbọ́ nípa Biafra agitation àbí mo parọ́. Mo dẹ̀ gbọ́ nípa Yorùbá agitation. Mi ò tí gbọ́ nípa Benin agitation. Kí ló fẹ́ mú Benin dá dúró? Benin, the same Benin. Kọ́ kàkàbọ́. Kí ló ṣẹlẹ̀? Benin wọ́n fẹ́ dá dúró. Wọ́n láwọn ò ṣe wọ́n Nàìjíríà mọ́. Lórí kíni? Kí bàbá Tinubu máa dá wọ́n Nàìjíríà ṣe. Ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o. Ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o. Ọba Tọ́pẹ́yẹ Ise. Ẹ wá wo fídíò wọn. We are calling for an exit. We want to exit Nigeria. The Nigeria government has made the Ooni of Ife a herbalist to become the traditional ruler of southern Nigeria. The Nigeria state has made the Ooni of Ife to become the traditional ruler of southern Nigeria, which means Nigeria has been divided into two in terms of tradition. Nigeria has been divided into two by tradition. That northern Nigeria is being led by Sadan of Sokoto as the traditional head of the northern Nigeria. The southern Nigeria, the Ooni of Ife, to lead the traditional ruler in southern Nigeria. Who is Ooni of Ife? Ooni of Ife is a herbalist, a chief priest, watching over a shrine in Ile-Ife in Osun State. He's never a king or a chief or a nogi or whatever. From nowhere, he become now the leader of the traditional ruler in southern Nigeria. What a shame, what a disgrace. So we, the great Benin Kingdom, we are not a part of this. This is the last stroke that breaks the camel's back. Ooni of Ife cannot speak on behalf of the Oba of Benin to the federal government of Nigeria. Ooni of Ife doesn't have the capacity to speak on behalf of the Oba of Benin anything related to tradition, because he's never a traditional ruler, where neither is he born a traditional ruler. So please, I'm calling on all Nigerians, all Edolites, to take note of what the federal government of Nigeria have done. That is why I am calling openly that we should exit Nigeria. The insult is too much. Now, the entire Benin Kingdom has now become like a street in Nigeria. We can't take this anymore. Please. So, please, 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 all the bloggers, all the news medias, help us to amplify this news that we want to leave Nigeria. That Monday Okpebholo will be the last governor of Edo State after 8 years. After he will finish his 8 years. Before he finishes 8 years, Benin Kingdom would have exited Nigeria. Irú kílẹ̀ yìí ọmọ anífowó ṣe ọmọ anífó. Irú kílẹ̀ yìí ẹ̀yin ọmọ Benin o. Kilode? Kàkàbọ́. Ẹgbẹ̀mí ẹ̀rà mi kalẹ̀ gbogbo ọmọ kóòtù. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń pa ìtàn. Ṣé bí ẹ sọ wípé Benin o, ara ilẹ̀ Yorùbá ni, ara àwọn ọmọ Odùduwà ni. Àbí? Nǹkan tẹ́ sọ fún wa kọ́ nìyẹn ni. Tó bá wá rí bẹ́ẹ̀, kí ló dé tí gbogbo àwọn gbogbo wọn gbógun tira wọn báyìí? Kí ló ṣẹlẹ̀? Ṣé nítorí President Bola Ahmed Tinubu píkì Ọ̀nìrìṣà àti Sultan of Sokoto gẹ́gẹ́ bí leader gbogbo àwọn traditional rulers? Èmi ni Igwe ni, èmi ni Ọba of Benin o, èmi ni Ọba ni o, èmi ni kingi ìṣe kingi èké tó bá wùn kó jẹ ní the whole of South. Tó bá ṣàti relate pẹ̀lú kingi tó jẹ́ tọba ni. Wọ́n ní Ọ̀nìrìṣà ní olórí gbogbo yín pátápátá, àti nílẹ̀ Yíbò, àti ní Calabar, àti níbi ní Edo Delta, àti ní ilẹ̀ Yorùbá, tí Sultan tó sì ń jẹ́ olórí tiwọn náà ní the whole of North. Àdẹ̀tí rẹ̀ anybody yálà emir ọ̀ ike tó bá jẹ́ mbẹ̀ ní North kí wọ́n gbọ́ sí online wípé àwọn ò gbà ó, wípé kí Sultan jẹ́ kó máa represent gbogbo àwọn traditional rulers wọn ní North, ti South yìí nìkan ni o.
tá a bá dẹ̀ wá wò ó lọ tá a wò ó bọ̀ tá a sọ òtítọ́ ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ gangan torí tá a bá wí a máa kú bá a bá wí ọ̀run là ń lọ kí ló dé tá a kúkú wá sòótọ́ kọ́wọ́ wa kó mọ́ kọ́rùn wa kó mọ́. ní last year ni wà tèmi ti ń gbọ́ gbogbo àwọn information ìta ti ń rí oríṣiríṣi ní last year yẹn nígbà tí wàhálà kan rú jáde lórí kéèsì yìí wàá gbọ́ pé ó ti wọ second reading ní house bí mo yẹn bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ wọ́n ti fò tẹ̀tẹ̀ wọ́n ti declare wọn àwọn méjèèjì Ọ̀ọ̀nìrìṣà bàbá wa Ọ̀ọ̀nìrìṣà Ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jálẹ̀ mo pè yín orúkọ làápọ̀ba aládé kábíyèsí o bàbá kẹ́sẹ̀ ọba yín kó jẹ kó pẹ́pẹ́pẹ́ ìrùkẹ̀rẹ̀ kó jẹ títí kó dọkíní o àṣẹ kó lọ kọrin kése bẹ́ẹ̀ ni wọ́n ti wá fún tẹ̀tẹ̀ fún Ọ̀ọ̀nìrìṣà àti Sultan of Sokoto kí wọ́n máa ṣe aṣojú gbogbo àwọn traditional rulers gbogbo ọba tó wà ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àmà rí ọba yíbò kó máa bọ́ síta kó máa fọpá jọrí kó máa fẹsẹ̀ jọlẹ̀ o ó ṣe wá jẹ́ Benin tí ẹjọ́jọ́ mọ fámìlì kan ọmọ bàbá kan náà tọ́lẹ̀jọ wá láti ibi kan náà lẹ́wọ́n gbógun tira yín ẹ̀yin ọmọ Benin wá ṣe nísìnyí wípé torí wọ́n fi Ọ̀ọ̀nìrìṣà tó máa represent gbogbo àwọn ọba ní south ẹ wá nítorí ẹ̀yin ò fẹ́ become part of Nigeria ó dà ẹ lọ múlé sí ibo lẹ́yìn fẹ́ múlé sí jàre ìgbà wo lẹ máa bẹ̀rẹ̀ agitation yín ìgbà wo kẹ́ẹ̀dẹ̀ máa wá wo tẹ́ ẹ̀ bá tètè gbàgbé torí èmi kì í tètè gbàgbé nǹkan ní last year yẹn mo bá wọn treat topic yẹn mi ò ní dárúkọ ọba nísìn ṣùgbọ́n gbogbo wa tá a ti gbọ́ nípa information yẹn a ti mọ ibi tí ó ti wá torí tí mo bá dárúkọ wọn á tún ní kí ló dé tí mo dárúkọ wọn sí so ká má tún lọ wá ká má tún sọ pa tó dá wàhálà lẹ̀ ní last year yẹn information yẹn dọ́dọ̀ mi tí mo fi sí inú fídíò tí mo ṣe tí wọ́n ní ọba kan o nílẹ̀ Yorùbá wọ́n gbé lẹ́tà dìde o nígbà tí wọ́n sọ wípé kíní yẹn ti wọ second reading ní house wọ́n ní ọba kan nílẹ̀ Yorùbá kàǹkà hẹrẹmì wọ́n gbé lẹ́tà dìde wọ́n dẹ̀ gbé àwọn èèyàn tí pé wọ́n lọ sí ọ̀dọ̀ ọba of Benin wípé wá ń bí ṣé wọn náà ó fẹ́ máa pẹ̀lú ọ̀bọ̀ jáwùrẹ́ ni kí ló dé tó ṣe fẹ́ máa support wípé kí wọ́n fi Ọ̀ọ̀nìrìṣà nìkan ṣe olórí aṣojú gbogbo ọba ní south ibo ni wọn náà wà ibo lòun wà wáyé tó ṣe máa jẹ́ òun wọ́n báyẹ̀ tọ̀ síwájú ní àwọn tó fún mi ní information pé ṣe bí Ọ̀ọ̀nìrìṣà kì í ṣe ọmọ bàbá wọn olórí gbogbo àwọn òrìṣà ó ń bọ òrìṣà ni wáyé tó ṣe máa jẹ́ pé kíní àwọn làwọn jẹ́ original ọmọ Odùduwà gbogbo ẹ̀ ṣáà ń lọ lẹ́lẹ́lẹ́ ní last year yẹn ta treat ẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé àbálọ àbábọ̀ ẹ̀ nísìn òun lè rí yìí o àlọ́tẹ̀ ò dá ẹ̀ yàgò fọ́tẹ̀ mo ń ké tèmi ọ̀tẹ̀ ò dá ìgbà téèyàn bá ń ṣe ọ̀tẹ̀ ó máa ń dùn mọ́yàn á máa dùn á dàbẹ́ ni wípé kíní yẹn ń dùn ó dùn irọ́ ni ṣe rí nígbà tó bá yí bírí ọ̀tẹ̀ á tẹ́ ẹ rí pátápátá gbogbo ẹ̀ ló máa lose. ẹ jọ̀ọ́ kí ló dé tí àwọn ọba ní Calabar tí wọ́n sọ wípé wọn ò gbà fún Ọọ̀ni kí ló dé tí àwọn ọba Igwe kí ló dé tí wọ́n sọ wípé irọ́ àwọn ò gbà kí Ọọ̀ni ṣe olórí wọn kó represent wọn kí ló dé kí ló ṣẹlẹ̀ tó ṣe jẹ́ wípé àwọn tẹ́lẹ̀ jẹjẹ́ kankan náà òun ló wá gbógun ti Ọọ̀ni ẹ wá nítorí ẹ fẹ́ become part of Nigeria anymore my Benin people because they pick Ọ̀ọ̀nìrìṣà make it dey represent all the traditional rulers for the whole of southern part of Nigeria. Now it make the Benin people and Oba of Benin now say they don't want to become part of Nigeria again. They won't get their own country. I beg, now how many population Benin people get? Ọ̀tẹ̀ ò dá ọ̀tẹ̀ ò lérè lọ́rọ̀ kan ṣá Nàìjíríà ṣáà fẹ́ pín yẹ́lẹyẹ̀lẹ báyìí. Èyí lẹ́ti kẹ́ o. Ege ènìrè Ọlọ́run mi ibi la tún já sí mo wí ege ènìrè Ọlọ́run mi ẹgbà mi ẹ̀rà wá kalẹ̀ àwọn nọ́dẹ́nà máa ti bẹ̀rẹ̀ wọ́n máa ti ń pariwo síta ẹ̀rù ti ń bá àwọn náà ti o. The fear of Trump is the beginning of wisdom for everybody torí ẹ bá pé as it is bí nǹkan ṣe ń lọ tó ṣe ń rò tó bá ń gbọ́ kó máa rò ìwọ gan fúnra lára ẹ láìtì ẹ̀ tí ìwàsàn kankan fún ẹ ṣé o máa rí nírí wípé tí Trump bá padà finish pẹ̀lú wọn àti Israeli tó finish pẹ̀lú Iran ṣé kìí ṣe pé Nàìjíríà náà fàbọ̀ wá sí báyìí northern part of Nigeria rí ògo ẹ má dúró ní northern part of Nigeria àbí kán wá sí south náà ni wọ́n mà ti ajá kìí àbí wọ́n tí ajá kìí south ni. lára kan ṣe àwọn northern àti ṣe fídíò wọ́n ti pariwo síta o wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ lọ protest wípé
support ẹ mọ̀nù àwọn ará Iran nǹkan tó ṣẹlẹ̀ ní Iran tẹ́trọ̀ support yín fún wọn. Wọ́n ní kẹ́ ẹ dárúkọ ara yín kẹ́ jẹ́ kán mọ irú èrè tí wọ́n jẹ òkò ní kálukú mọ èrè tó jẹ níbi tí ọ̀rọ̀ dé dúró so that Sunday ò ní confuse missiles tó bá ń bọ̀ ní. Ṣé wọ́n máa fi àdírẹ́sì sí missiles tó bá ti jù? Ẹ̀rù ti bà Northern nù. Wọ́n ti fariwo síta o. Wọ́n láwọn ò wá bọ́ síta láti wá support Iran o wípé nǹkan tó ṣe ó dáa o. Ẹ wá gbọ́ wọn. In this our country, Nigeria, many people think that what is happening around the world is a joke. Do you think they are joking around the world? Or do you think they are saying you don't know what is social media? Don't you know that social media is very powerful and a video can go viral around the world, and in somewhere around the world that you are referring to, they can see the video? Do you think it costs America anything to throw a missile into Nigeria? Or do you think it costs Israel anything to throw a missile into Nigeria? Please, the Allah, I beg you in the name of Almighty Allah, I beg you, please mind what you are saying. If you stand with Iran or you stand with any country, you have to mention your name. You have to say, for example, your name is Musa. You will say, I, Musa, from so part of Nigeria, stand with Iran. You cannot just come out, only you, and come and speak on behalf of Nigeria. There is no one group that can come out and come and say, Nigeria stand with Iran. No, the only person that can do that is the government. If the government is saying that they stand with Iran, it means that they are ready to fire missile. Not you or one group will come out and say, because of one group is coming out to protest, they will now generalize it and say it's Nigeria. Please, the way they are sending missile left, right, and center, please, let us be mindful. Please, let us be mindful. I just saw a news whereby it is on Facebook. Go and check it. Israeli defense page posted it that they have received a threat from a certain man in Rivers State. They posted Asari Dokubo's picture there and the video where Asari Dokubo was saying that if American soldiers come and say they want to take the oil in the south, that they will take their life. The video is on their page. They say they are aware. One video you do can go viral and they will see it. Which one is some people will just come out and say they stand with Iran. You will go and tag it. Even the news platform. You people are not even being careful. You just go and tag it and say we're Nigerian stand with Iran. Don't do that. Don't generalize it. Let us not go and bring problems that with the one in our house, we have not finished pressing it. Please, Allah, please, we don't have bunkers in Nigeria where we can go and hide for missile. We don't even have air defense system, something that can even fight the missile in the air. Please, we don't have all this. Don't look for trouble. Why don't do that? Haba. We refuse to be Islamic. We will never bow down to Allah. Allah is a demon. That is why when Allah wants to suck blood, He tells His members, chant Allah Akbar. Allah Akbar! Allah Akbar! Before they embark on killings, so that Allah will suck blood. We have never visited Uruga, and we will never, because our faith in Jesus doesn't give us the power
to go and kill. But our faith in Christ gave us the power to preserve, to do the work of the sword. ẹ má bínú ẹ jọ ṣé ìbẹ̀rù ti ya sáré dé sí nọ́dẹ́nà nìyẹn ni kóníkálùkù mọ iye èrè tó jẹ ní o ọlọ́múdámú ìyá ẹ̀gbẹ́ ní o oríta ìyákú ọmọ sọnù ní nàìjíríà fẹ́ dé ìbáyìí ẹni máa kú ẹni máa kú ẹgbà mi ṣé nọ́ọ̀tì gò ní divide lórí ọ̀rọ̀ ìbáyìí rògbòdìyàn yìí máa padà divide nọ́ọ̀tì o bí mo ṣe ń wò ó yìí o àbẹ́yìn orí báyìí àwọn kan náà ti bọ́ síta yìí sí pé gbogbo yín tẹ́ ẹ kó àwọn ọmọ yín bọ́ síta ẹ̀yin fanatic extremist leader tẹ́ ẹ dìde tẹ́ ẹ kó àwọn ọmọ tẹ́ ẹ mọ́ọ̀nù Ayétọ́lá ní nàìjíríà tẹ́lẹ̀ throw support behind ẹ̀ ṣe ti rí ní náà tí wọ́n ti ní kọ́níkálùkù speak for yourself don't speak for the rest of Nigeria. Yes, it's very very right. Àbí kò right ni ó ra ṣé kò right ni àlọ́ ó ra ó padà ra. Ẹ jẹ́ kọ́níkálùkù tó bá bọ́ síta nísìn máa sọ̀rọ̀ on your behalf ní tó bá ti di bí ọ̀rọ̀ ní pé wọ́n máa mú Trump dání àti Israeli ẹ má kó gbogbo Nàìjíríà papọ̀ o torí tá a bá dẹ̀ wẹnu lẹ̀ ta wẹnu ọkọ lóòótọ́ President Trump ò gbọ́ nànà kò gbọ́ pa wọ́n ti gáṣàkẹ́ létí lọ tó bá dẹ̀ máa ṣetán tó ti ń ṣetán tó máa ṣetán pẹ̀lú Iran yìí ṣé kò ṣe Nàìjíríà ló máa ní the next báyìí ó rẹ̀ pé bí mo ṣe bí gèmí ṣe lọ Nàìjíríà ló máa jẹ́ next. Bàbá Tinubu in Igbo's voice Bàbá Tinubu ṣé èdè máa lajú kalẹ̀ bẹ́ẹ̀ títí tẹ́ máa jẹ́ kó provoke President Trump tó máa bẹ̀rẹ̀ sí ní ju missiles sí Nàìjíríà ẹ̀dẹ̀ mọ̀ wípé àníyàn defense kankan Nàìjíríà bá ti wọ wọ́n ṣàṣì báyẹn ní orí yọmọdẹ̀dílé o ẹ wá ẹ̀yin mùsùlùmí ẹ ṣàfẹ́ kógun jà Nàìjíríà a ní kẹ́ ẹ be calm down ẹ má mú kíní ní tìkankan mọ́ a ní kẹ́ ẹ yé pààyàn mọ́ ẹ má pààyàn mọ́ ẹ má fulanize Nàìjíríà ẹ má islamize Nàìjíríà kò lè work ẹ kàn ń waste ẹ̀mí àwọn èèyàn ni ṣéde rí tẹ bá rí bí wọ́n ṣe ń ẹ rí wípé wọ́n wá serious gan ní pípààyàn gan nísìnyí referendation mọ́ ọmọ bàbá ìyá máa ṣe mí ẹwọn àwọn ìyá yẹn bọ́ yẹn ń sunkún tó ń nojú ó mà wá ṣe o àmà sí ní nọ́ọ̀tì mà ní ò jẹ́ ká mọ ẹni tó bá bà mà ló mọ̀ Ọlọ́run òun la ṣe ń pariwo kí irú nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ kó má wàá rinlẹ̀ nílẹ̀ lọ́dọ̀ títí wa náà bọ́ ó ṣe ní láàánú pé ó ti rinlẹ̀ o ó ti take over everywhere o kò síbi tó save mọ́ di all of Nigeria o south ò padà save náà mọ́ o. ẹ wá àbẹ̀rù ń baná dáná ni. ẹ má bínú àbẹ̀rù ti ya sáré banọ́dẹ́ náà ni wọ́n ní kó má speak in conjunction. Okay, ẹ̀yin nọ́dẹ́ náà tẹ́ bá ti fẹ́ ti ọmọ yín síta wípé kó lọ máa sunkún lórí ọ̀rọ̀ Ayatollah àwọn Iran wípé àwọn family yín free Palestine free Iran yín wọ́n ní kẹ́ ẹ máa dárúkọ gúrùpù yín kẹ́ ẹ dẹ̀ dárúkọ leader yín ẹ má kó gbogbo náà tì mọ́ torí mísàì ni the fear of Trump is the beginning of wisdom fẹ́ni tó bá yé ṣùgbọ́n àwọn wèrè tẹ́ kó jọ sí náà tí yóò stop kíní ẹ̀rí bó ṣe provoke Trump ni lẹ́nu ọjọ́ mẹ́ta ìmọ̀ ní feelings wípé tí Trump bá lọ jí ní wrong side kò gbọ́ nana tí Trump bá lọ jí ní father side ẹ̀ Germany ni great grandfather ẹ̀ abẹ́ ti gbàgbé pé Germany ni great grandfather ẹ̀ mo ní bẹ́bẹ́ ń lọ mo ní dán lọ mo ní aláwọn ibi tá a máa fún information tá a máa send information sí ẹ kì í believe ọ̀rẹ́ nu mi torí mi máa fi karamọ̀ sí many times àbí mo dára tó jókòó ìṣá tí Trump bá lọ jí láti ìlú bàbá ìjàmbá níbí Ọlọ́run kọ́ má jọjọ́ yẹn ló máa bẹ̀rẹ̀ sí ní ju kínní láti bẹ̀yẹn ìkàsà ní air defense Nàìjíríà wọ́n ti fẹ́ pa gbogbo àmì tán bàbá Tinubu ò sọ̀rọ̀ síta ni kò sí kankan tó ń ṣẹlẹ̀ mọ́ ṣẹ́dẹ̀ mọ́ pé nọ́dẹ́nà àti Tinubu bàbá Tinubu ẹ̀sìn mi náà nọ́dẹ́nà àti Trump wọ́n ti yí pé báyìí fúnra wọn ibi tí ọ̀rọ̀ dé dúró ká wá fọwọ́ lẹ́rán ká máa dúró dìgbà
a kàn máa gbọ́ ṣá mo believe wípé Trump ò ní issue warning mọ́ this time around a kàn gbọ́ bam breaking news online ni mo dé ní feelings pé ní moment from now ó lè ṣẹlẹ̀ mí mọ́ about you tó bá fi ọkàn bá gbogbo nǹkan lọ ọlọ́run ṣé mo pé Trump àti gbogbo àwọn lawmaker wọn ti sọ fi message ránṣẹ́ sí another part of Nigeria wọ́n ní kó lọ destroy gbogbo Sharia law 1999 constitution is a Sharia constitution. Trump ní pé kó lọ sún níná kó fàyà kó rewrite brand new constitution tí ò ní ẹ̀sìn nínú àwọn nọ́dẹ́nà ní láyéláyé kàkà táwọn máa fi fa Sharia constitution tó fi ń govern Nigeria tó fi ẹjá kẹ̀ tó fi máa fàyà àwọn ready láti jagun ibẹ̀ ni wọ́n tó dúró sí south à ń ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ ò fẹ́ gbọ́ èmi gò gbàdúrà kó gbọ́ torí kí lè jèrè ọ̀rọ̀ lára ẹni ṣùgbọ́n tí bá ti wá ṣe wàhálà ti tèmi yẹn tẹ́ gbọ́ tí bá ti wá rí àyè tí mo jèrè ọ̀rọ̀ ẹ wá fẹ́ kí n sọ̀rọ̀ mi láìkẹ́ ẹ̀rọ. iye o which kind wahala be this? Ó ti dá ìyẹn náà dẹ̀ dà bẹ́ẹ̀. The fear of Trump is the beginning of wisdom ni o. Kò ní kálukú kó jèrè kó mọ iye èrè tó jẹ ní o. Ṣé ti ń gbọ́ lẹ́nu bọ̀bọ́ yẹn wípé wọ́n bọ̀ wá gbé Àsàrídòkúnbọ̀. Gbogbo messages tó ń kọ tó gbogbo fídíò tó ń ṣe ó tàgẹ̀. Àbẹ́yẹ àwọn èèyàn lọ́dẹ̀ bá wọn tàgì Trump tó ń tàgì Israel. Lọ́rọ̀ kan ṣá àwọn Israeli gbogbo fídíò tí Àsàrídòkúnbọ̀ fi ń threaten Trump gbogbo ẹ̀ ní àwọn Israeli ti ni. Wọ́n dẹ̀ ti fi message síta mo kà fún yín lánàá tó ti gbọ́ lẹ́nu bọ̀bọ́ ẹ̀. Ẹ ti rógo lọ́yìn àsùnwánà ìwọ tó bá wà lọ́dẹ ó jẹ́ tètè sá lọ ó jẹ́ tètè sá kúrò lẹ́gbẹ̀ẹ́ Àsàrídòkúnbọ̀ kó kíkiní táwọn wí kó tó pa yín papọ̀ torí Àsàrídòkúnbọ̀ ti forí jálé agbọ́n bó ṣe wà yẹn tí ẹ ti bá tí bá wá sọ fún ẹ̀yin fanatic extremist Islamic ilẹ̀ Yorùbá sheikh chief imam àfà mo ní kẹ́ sinmi agbẹja gbogbo ọ̀rọ̀ ẹnu yín ó níbi tá a máa tàgì ẹ̀ mọ́ ẹ rò pé mò ń ṣeré ọmọ ìran mi níyìn mo ní kẹ́ ṣọ́ ara yín kẹsọwé agbẹjẹmọwọ una think say na play I dey play o believe ọ̀rọ̀ ẹnu mi okay ege ènìrè Ọlọ́run mi mo wí ege ènìrè ibẹ̀ ni kankan là ń lọ àwọn ọmọ wa ti ṣe bẹbẹ o wọ́n ti ṣe gudugudu méje yáàyá mẹ́fà àṣekínní tàn wí ṣì wà lọ́wọ́ tó bẹ́ẹ̀ ni wọ́n sùn lọ ní àsùnfọ́fọ́ ní ti fún ọwọ́ ti bá Fúlàní lọ́wọ́ ẹ wá wò. Láàyè nílẹ̀ Yorùbá àwọn nu ẹ ti rí wọn. Olúwa Ọlọ́run ẹ̀rí o kábíyèsí o ògùn ojú o Olúwa tó ògùn ojú àwọn onílẹ̀ tó ń lò Olúọdẹ wo tí o bá wọ́n pẹ́ ní wa àgbẹ̀kọ̀yà ẹ̀yẹ kéré o àwọn ọkọ̀ yìí lórí àwọn àmọ́ ẹ ṣe bẹbẹ o ẹ̀yin tẹ́ ṣe kínní kùndùsì fún yín o mo gbé fún yín o ajẹpagbẹrẹ sì wà nìyẹn o ẹ wo bó ṣe mú wọn ṣékún ẹ máa wọ ọmọ àlè olórí burúkú bó ṣe ń nà olóbùkún sì ń sùn lọ ni o àbúròpọ̀ orí bẹ́ẹ̀dì ló ń wà ní ẹ rí bóyá ń nà ni ó ń lálàá ni o ẹ̀yin ọmọ ọ̀wọ̀ ẹ ṣe bẹbẹ o ọmọ ọlọ́wọ́ ọmọdé ìjẹrandán ẹ̀yin ọ̀wọ̀ ṣé mo wí pé according to the history a gbọ́ wípé nǹkan àmúṣagbára ìbílẹ̀ wọn ló sọ̀kalẹ̀ sí Ọ̀wọ̀ gbé dání àbọ̀ ògbọ́n nípa history Ọ̀wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àwọn kúnyẹ̀ Elizabeth má ti sùn lọ́wọ́ dáadáa nígbà ayé wọn nígbà tí Nàìjíríà jẹ́ Nàìjíríà nǹkan agbára pọ̀ lọ́wọ́ gan ni ṣàdédé ló yí bí tó dolóbìrí pò làwa wò pé ṣé kíní ìwọ̀nyí ti migrate lọ ni àbọ̀ ti sáwásá abroad ni wọn ò gbọ́ nǹkan kan mọ́ wọn protect Ọ̀wọ̀ mọ́ nígbà tó dé di wípé wọ́n jí wọn gbélé ni wọ́n á pa wọ́n lọ́la kò dẹ̀ sí kankan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ilé ìtẹ́ wá ṣe fún wa lọ́wọ́ yìí ẹ jẹ́ ká máa mọ̀ wípé yes nǹkan ìbílẹ̀ tó confam ṣì wà ẹ ṣiṣẹ́ o wọ́n dìmáàndì àbẹ́yìn ò rí gbogbo drinks tó wà bẹ́ẹ̀ tán dìmáàndì ni tán fẹ́ àtọwọ́ àti everything wọ́n ti fi nǹkan wọ́n ti yán ilẹ̀ àwọn wèrè tẹ wèrè mọ́lẹ̀ àsùnfọ́fọ́n ti fọ́n bọ́mọdé bá ròyìn àṣàkàrà dànù sígbó ayé yín ò ní dáa
kò tí ẹ̀ yé mi èpè tó yẹ kí gbé àwọn wèrè yẹn ṣe ìkà nìyí o ẹ wo bóyá ọrùn wọ́n má súnmọ́ ní àbóòrí ni wọ́n wá nà lójú oorun níwọ ẹ má tójú oorun dójú ikú ni níbi tá ìbàdé yẹn bẹ́ẹ̀ sùn yẹn ẹ̀ ní jí ẹ má tójú oorun ẹ má sọdá sódì kejì lọ́rùn ẹ ní jí sáyé ẹ̀yàn mọ́ alẹ́ wọn yìí ẹ gbà mí abẹ́yìn ò rí wọn ni wọ́n nà wọ́n sùn lọ ọlọ́run ló ń gbà tọwọ́ ọmọdé oorun a máa gbà tọwọ́ àgbàlagbà gan oorun padà gbà tọwọ́ bandit oorun gbà tọwọ́ tẹ́rọ́rìsì àbí ká máa kù wọ́n lórun ni lórúkú làwọn pípé èèyàn ọmọgbà tó ń bọ̀ náà ni ibi tó máa gbà èèyàn ọmọ náà ni ká léèyàn ọmọgbà tó ń bọ̀ àti ibi tó máa gbà ṣebí wọ́n sáré ju kinní yẹn sílẹ̀ fún wọn kán máa sùn kadẹ̀ máa mú wọn ní ṣíkún ẹ̀yin ọmọ wa kùndùsì fún yín gbogbo yín bàbá everybody yín ẹ kú iṣẹ́ ẹ jẹ́ kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ ká protect ẹ̀mí wa ká protect dúkìá wa ẹ ṣé gan ni orúkọ tèmi ò yí padà o Yèyé Dára Kowó ni mò ń jẹ́ kó má gbàgbé láti bá mi like fídíò má sì gbàgbé láti bá mi thumb up bá mi subscribe now Kilode kí ni mo ṣe fún ẹ bá mi sọ fún mọ́mì dádì àwọn ọmọ mi gbogbo fídíò mi kò sílẹ̀ tọmọdé ò lè wò ń bẹ̀ support my brand ẹ bá mi support brand mi ẹ bá mi subscribe bá mi like drop your comments sí bá mi share síta because of the information tó wà nù ẹ kó má ṣẹ̀ṣẹ̀ máa sá káàkiri máa wá information